ẹ rọra o. ẹ kú àgbà kábíyèsí. ẹ kú àgbà. a kú ọjọ́ méjì jọ́ mẹ́ta gbogbo àgbáyé o. àdúrà gbogbo yín ó gbà. ọ̀rọ̀ yín ó dayọ̀. ọ̀rọ̀ yín ò ní dàrú. olódùmarè ó gbọ́ ti yín. sọ pé lónìí ọjọ́ ajé ọba àwọn arájé ná. sọ pé lónìí ọjọ́ ajé ọba àwọn arájé lò. sọ pé lónìí ọjọ́ ajé ọba àwọn arájé fi bora. sọ pé lónìí ọjọ́ ajé ọba àwọn arájé pè ránṣẹ́. ajé òyàlé rẹ kú sí o. ajé òyàlé tèmi náà kú sí. ó yá ya ẹnu rẹ kí o tẹ̀lé mi ká lọ sí inú ayé kí o sọ fún mi pé adípẹ́pẹ́ mi wò ó. àpá kékeré yẹ ọba àrìsà. òjò balẹ̀ tá eruku sẹ́rù sẹ́rù. adífá fún ajé tí sọmọ wọn lóde gọ̀tún. ajé wèrè lọ́ọ̀yà lọ fi yàyàkuyàkà. ó yá ajé kó wá yálé mi jókòó kí n fi lé olówó rẹ ràn ọ́. ajé jẹ́ kí n bá wọn làgbò bí okùn ọjọ́. ajé kò rí mi kó fọ́ mọ́. ìyẹ̀rẹ̀ òsùn òsì máa fà ò fọ́hùn gbogbo àlàbà àwọn arájé jẹun o. ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣẹ bẹ́ẹ̀. asọ́sẹ́ni tó lọ́dùmarè. olódùmarè kì í sọ tiẹ̀ kò mọ̀ ṣẹ. tìmọ́lá lámàgámà martini wàá gbó mọ́rí. ohun tí ẹ̀wé ayé bá wí nílé ayé ńlẹgbọ̀rún gbà. kẹlẹ́mi ò lápá kẹlẹ́mi ò lẹ́sẹ̀ martini magiri. bá kéke bá kéji nígbó olúgbọ̀rún àgbà. èyí tí mo fẹnu mi sọ fún gbogbo ayé lónìí ó dire fún yín. ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣẹ bẹ́ẹ̀. ẹ fún ìmọ̀ràn tàbí ìgbìyànjú 08034314013 tàbí 08054563335 tàbí 08029156775 láṣẹ Èdùmàrè ọ̀rọ̀ gbogbo wa ni ó dayọ̀.